wọ́n ló lé gbòógì jẹ́ lára rẹ̀ ó ti lọlé aláàfáà bẹ́ẹ̀ ó ti lọlé pásítọ̀ rẹpẹtẹ ó ti lu ewé àwọn bàbá wa ò rí kókó ọwọ́ fẹ́ sú ọ kí n gbọ́ ọ fẹ́ sú ọ méjì ó sú ọ kò gbọ́dọ̀ sú ọ ò ní jí ó sú ọ ọ̀tá ń fẹ́ kó sú ọ ni ọ̀tá ń fẹ́ kó sú ọ ni ìwọ ló ní jí ó sú ọ ọ̀tá ń fẹ́ kó sú ọ ni wọ́n ń fẹ́ kó sú ọ kó o lè wà lójú kan náà ìwọ gan ọmọ pológo ni ọ ṣé ìwọ gan ọmọ àwọn tí ọgbọ́n tó ọ àwọn tí wọn ò mọṣẹ́ tó ọ àwọn tí wọn ò lóye tó ọ àwọn tí wọn ò ní làákàyè tó ọ wọn wá mú ọ lò òun fi gbogbo ògo ara rẹ òfin sìnyàn àánú rẹ ní sẹmí níjẹ mọ ṣe àmọ́ mọ bẹ lọ́hùn ọlá ọjọ́ tó kọ́kọ́ yọ sáyé tó ṣe abàǹdá ìràwọ̀ rẹ padà abàǹdá ògo rẹ padà ọwọ́ ṣiṣẹ́ ọ̀yàngún wọ́n béèrè pé kí ni kókó ó ní orí nǹkan kan kò rówó lóòótọ́ bí ṣe ń pawó yẹn wọ́n ti ń gbà lọ́wọ́ ẹ̀ bí ṣe ń pawó yẹn ti ń ṣiṣẹ́ yẹn wọn ò jẹ́ lákòjọ ọ̀yà ìgbàsẹ́ yìí wọ́n ń pe ewé kan ní ewé labẹ́labẹ́ tó o bá ti dọ́dọ̀ àwọn alágbo o lè lo tútù rẹ̀ o lè lo gbígbẹ rẹ̀ ìwọ tó bá ti ní èèyàn ní bọ́núdé ìwọ náà ní bọ́núdé ewé labẹ́labẹ́ tó o bá ti lè wá ewé labẹ́labẹ́ yẹn wá kó pọ̀ dáadáa wá orógbó ẹyọ kan ǹjẹ́ orógbó sọláwẹ́ sórógbó sọláwẹ́ àṣẹ Ọlọ́run ni orógbó ọ̀gbọ́dọ̀ láwẹ́ kábíyèsí Ọlọ́run ọba wá odidi atare ẹyọ kan odidi atare kan ọ wà mú ọmọ inú rẹ̀ ọ yọ ẹyọ síìdì ẹyọ kan ọ yọ kúrò nú ẹ̀ ọgbọ́n mi yé mi ń fẹ́ kéèrè kí béèrè o ewé labẹ́labẹ́ ọgbọ́n mi yé ó bá ti lè mú tó jẹ́ ọ̀pọ̀ dáa odidi atare yẹn rèé ọ yọ ẹyọ kan odidi atare bẹ́ẹ̀ ọ wà yọ ẹyọ hóró ẹyọ kan ọ yọ kó ń bẹ́ẹ̀ kábíyèsí Ọlọ́run bó sì lọ mẹ́rẹ̀ẹ́ta papọ̀ nu ẹyọ kan yẹn ọ yọ jùnú ni o ẹyọ hóró kan tó yọ nu odidi atare yẹn ọ yọ hóró ẹyọ kan ọ yọ jùnú bẹ́ẹ̀ oníjó pé o lè lo orógbó tútù o lè lo gbígbẹ lọ́ọ̀bá lọ papọ̀ wá kàìnkàìn 9 sílẹ̀ tó o bá jọkùnrin tó o bá jóbìnrin wá kàìnkàìn 7 sílẹ̀ ọ̀tá rẹ̀ dágun ọ̀tá tó ní kọ́ ọmọ rọ́nà lọ tó ní kọ́ ọmọ rẹ̀ ọmọ jèrè rẹ̀ ọ̀dágun tó o bá tiẹ̀ lè gún tán tó o gún papọ̀ tán tó o bá jẹ́ ọkùnrin kàìnkàìn 9 ni tó o bá jẹ́ obìnrin kàìnkàìn 7 ni ilé òpin ọ̀sẹ̀ yẹn sí ilé òpin ọ̀sẹ̀ yẹn sí ọwọ́ àbù déédéé ọ̀sẹ̀ tí ò rí pé ní ọwọ́ àbù síbẹ̀. lọ sódò tí odò tí bá ń sàn lọ sí odò tí bá ń sàn kó bọ́ sínú odò yẹn kó wẹ̀ iṣẹ́ ọ̀jẹ́ lára rẹ iṣẹ́ tó ní ọ̀jẹ́ lára rẹ à ń tó léwé tó légbò kábíyèsí Olúwa ajé ọmọ dáhùn gbìyànjú ẹ tó o bá gbìyànjú ẹ ló lè mọ bó o ṣe lè ròyìn rẹ tó o bá gbìyànjú ẹ ló lè mọ bó o ṣe lè ròyìn rẹ. ta ni sọ pé ò ṣèwé ta ni sọ pé ò ṣègbò má sọ bẹ́ẹ̀ má lọ́dọ̀ bàbá alágúnmọ́ àgbáyé wàláhì ìbọn tí òdùn ò kì í dáadáa ni ìbọ́lọ̀ ní ń jí Ọlọ́run ṣé bọ́lọ̀ ní ń jí Ọlọ́run ṣé bọ́lọ̀ ní ń jí Ọlọ́run ń tẹ̀mí wá ṣe láyé yìí wọ́n wá payé lẹ́rìn ni wàá payé lẹ́kún bọ́ bá ń wo bàbá alágúnmọ́ ọmọ rẹ́rìn gan àánú Ọlọ́run ni èmi kọ́ gáúsù ewé gáúsù egbò lásìkò yìí ń lo dáúlà lọ́wọ́ á lo pẹ́pẹ́pẹ́ ni kábíyèsí Ọlọ́run
nọ́mbà bàbá alágúnmu àgbáyé ẹ̀ka ọjọ́ kan náà lọ́wọ́ ẹ̀ tán o ọba ti bọ́ sínú ọjọ́ kan náà lọ́wọ́ ẹ̀ tán nọ́mbà bàbá alágúnmu àgbáyé 08055-320-762 nọ́mbà mi kejì 091-51-060-749 àdírẹ́sì ọ̀dọ̀ bàbá alágúnmu àgbáyé ẹ wọkọ̀ láti ibi kíbi ẹ wọkọ̀ lùbàdàn ẹ sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì Muslim ẹ gun bíríìjì sókè ẹ sọ pé ń lọ ọ̀dọ̀ bàbá alágúnmu àgbáyé o ọlọ́kadà yóò gbé yín dé bẹ́ẹ̀ ẹ sọ pé ń lọ onílá lọ́dọ̀ bàbá alágúnmu àgbáyé ẹlẹ́ ń lọ onílá lọ́dọ̀ bàbá alágúnmu àgbáyé ọlọ́kadà yóò gbé yín dé dẹ́ẹ̀dọ́ mi èmi kọ́ ọlọ́run ni lẹ́yìn ọlọ́run orí tẹ́mi náà tó sọ̀wọ́ báyìí sọ́lọ́run mo gbé kábàrà fún òun ló gbé fún gbà mo dé tí mo dé bẹ́tìlẹ̀ àti kì mo káwọ̀ mi sókè báyìí mo ní Allahu Akbar bisimilayi Allahu Akbar mo sàlùtì ẹni tó sàlùtì ọlọ́run ló tó sàlùtì ọlọ́run tó bẹ̀ báyìí lẹ́yìn ọlọ́run tó ní bàbá.